Agbẹnusọ iléeṣẹ́ ààbò orílẹ̀-èdè yìí ìyẹn Nigerian Defence tí gbogbo iléeṣẹ́ ológun sójà orílẹ̀-èdè yìí wà lábẹ́ Ọ̀gágun Tukur Gusau ó mà ti tú àṣírí ńlá. Ó ní níṣe làwọn kan àwọn alágbára ńláńlá ó mà ti ń da àwọn láàmú ìyẹn àwọn ológun láti fọ́gbàjọba lọ́wọ́ ààrẹ Bọ́lá Ahmed Tinubu tí wọ́n sì gbé ìjọba fún sójà. Láàárọ̀ kùtùkùtù òní tí í ṣe ọjọ́ 12 oṣù kẹjọ ìyẹn ọjọ́ àbámẹ́ta sátidé ní Ọ̀gágun Tukur Gusau ló máa fi ọ̀rọ̀ ránṣẹ́ sí iléeṣẹ́ ìwé ìròyìn Daily Trust tó sì tú àṣírí pé àwọn alágbára kan wọ́n ti ń da àwọn láàmú wò wípé káwọn lé Tinubu kúrò níjọba nítorí pé àwọn ò fẹ́ràn ìjọba ẹ̀ àti pé ó ti fẹ́ da Nàìjíríà rú. Ọ̀gágun Tukur Gusau ó wá fọkàn Tinubu àti gbogbo ọmọ Nàìjíríà balẹ̀ pé àwọn kò ní gbàbọ̀dé, àwọn kò ní dá sí ọ̀rọ̀ democracy, bẹ́ẹ̀ làwọn kò ní fi ìgbà gbàjọba lọ́wọ́ Tinubu bíi ti orílẹ̀-èdè Niger Republic nítòsí wa tó ṣẹlẹ̀ láìpẹ́ yìí. Ọkùnrin náà jẹ́ kó di mọ̀ pé ọ̀gá àgbà iléeṣẹ́ ààbò orílẹ̀-èdè yìí Ọ̀gágun Christopher Musa ó ti jẹ́ kó di mímọ̀ pé kò sí nǹkan tó jọ fáwọn ológun yóò dìtẹ̀ gbàjọba mọ́ Nàìjíríà. Ó ní yẹn ti di àfitẹ́yìn tẹ́gun fi aṣọ àti pé gbọ̀ngbọ̀n làwọn wà lẹ́yìn ààrẹ Bọ́lá Tinubu àti ètò ìjọba democracy òṣèlú àwarawa tí wọ́n sì ní gbogbo àwọn alágbára o tí wọ́n ń dà wọ́n láàmú tí wọ́n fi owó àti oríṣiríṣi nǹkan bẹ àwọn fáwọn gbọ́dọ̀ lé Tinubu lọ ní kòpẹ́kòpẹ́ ní kíákíá. Ẹnìkan lọ mọ̀ pé kò lè ṣeé ṣe o nítorí pé àwọn ò lè gbàbọ̀dé, àwọn kò sì ní ṣe irú ẹ̀.